ìròyìn òfégè ni ìròyìn tó sọ pé ìjọba Ṣèyí Mákindé fẹ́ bẹ̀rẹ̀ owó orí gbígbà lórí ayẹyẹ ìsìnkú, ìsọmọlórúkọ, ìgbéyàwó àtàwọn ayẹyẹ mìíràn nípínlẹ̀ Ọ̀yọ́. Tuntun ti dé o. Báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN ti gbé òfin tuntun àtàwọn ìlànà mìíràn tó kàn ọ́ kalẹ̀ nípa àìrówógbà oníbàárà lẹ́yìn tó bá lo ẹ̀rọ ìpọwójáde ATM. Gómìnà ìpínlẹ̀ Niger gbé mílíọ̀nù kan náírà $1 million kalẹ̀ fún ọ̀kọ̀ọ̀kan ìdílé àwọn olùfarakásá tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ táǹkà epo tó gbaná jẹ. Ààrẹ Tinubu yan ọ̀gágun Olúyẹdé gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tuntun láti rọ́pò ọ̀gágun Musa, bí ààrẹ tún ṣe yọ àwọn olórí òṣìṣẹ́ míì náà kúrò nípò. Ìfúra lóògùn àgbà, ẹ ṣọ́ra o. Ọtí ṣòro láti mu ní Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè kan báyìí o. Kẹ́míkà methanol ni wọ́n ń pò pọ̀. Ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì UK ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fáwọn aráàlú. Èmi fúnra mi mo máa ṣe agbẹjọ́rò ara mi. Nnamdi Kanu dá àwọn agbẹjọ́rò rẹ̀ nù lẹ́yìn tó dárúkọ Sanwó-Olú, Malami àtàwọn míì gẹ́gẹ́ bí ẹlẹ́rìí rẹ̀ nílé ẹjọ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìròyìn òfégè ni ìròyìn tó sọ pé ìjọba Ṣèyí Mákindé fẹ́ bẹ̀rẹ̀ owó orí gbígbà lórí ayẹyẹ ìsìnkú, ìsọmọlórúkọ, ìgbéyàwó àtàwọn ayẹyẹ mìíràn nípínlẹ̀ Ọ̀yọ́. Nínú oṣù kẹsàn-án ọdún yìí ní ìròyìn kan lu síta wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gba owó orí lórí gbogbo àwọn tó bá fẹ́ ṣe ayẹyẹ àti ìpéjọpọ̀ míì nípínlẹ̀ Ọ̀yọ́. Àtẹ̀jáde kan tí àwọn èèyàn pín káàkiri orí ayélujára lórúkọ ẹnìkan tí wọ́n pè ní Honorable Adélabú Túndé tọ́ka rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde àgbékalẹ̀ owó orí fún ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe wẹ̀jẹwẹ̀mu àti ìnáwó nípínlẹ̀ náà. Níbi ìpéjọpọ̀ kan tó wáyé ní gbọ̀ngàn ìgbàlejò Western Hall tó ń bẹ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní wọ́n ti sọ ọ̀rọ̀ náà kí Adélabú Túndé tún gbé sójú òpó ayélujára mọ̀mímọ̀ Facebook rẹ̀. Àlàyé tí Honorable Adélabú ṣe sínú àtẹ̀jáde náà ni pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìnáwó bíi ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀rọ̀ owó orí yìí kàn. Àwọn alákòóso gbọ̀ngàn àti ibùdó ayẹyẹ sì gbọ́dọ̀ máa béèrè ìwé àṣẹ lọ́wọ́ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n tó gbà wọ́n láàyè lọ́dọ̀ wọn. Ìròyìn míì tó tún jáde lẹ́yìn eléyìí tí wọ́n dá orúkọ Adélabú Túndé sí ni pé àwọn tó bá fẹ́ ṣe ìnáwó nípínlẹ̀ Ọ̀yọ́ yóò máa san láàrin $25 sí $35 náírà fún ìjọba kí wọ́n tó lè ṣe ayẹyẹ wọn. Awuyewuye tó rọ̀ mọ́ ìkéde yìí ló mú kí àwọn akọ̀ròyìn kàn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ náà kí wọ́n lè fi ìdí òtítọ́ múlẹ̀. Akọ̀wé fétò ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀mọ̀wé Sulaiman Ọlánrewájú ló kọ́kọ́ sọ fún àwọn akọ̀ròyìn wípé irọ́ tó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà kó tó di pé kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé náà fi àtẹ̀jáde ránṣẹ́ sí àwọn oníròyìn lórí ọ̀rọ̀ náà. Àlàyé tí Oyèládé ṣe ni pé ìròyìn òfégè ni ọ̀rọ̀ tó ń jà rìnrìn pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ máa gba owó orí lórí àwọn ìpéjọpọ̀ bíi ètò ìsìnkú, ìsọmọlórúkọ àti ìgbéyàwó. Ó tẹ̀síwájú wípé ẹni tó gbé irú ìròyìn náà jáde fẹ́ ṣì àwọn èèyàn ìlú lọ́nà, wọ́n sì tún fẹ́ ta ẹrẹ̀ sí aṣọ àlà ìjọba Ṣèyí Mákindé. Kọmíṣánná náà ṣe àlàyé wípé àṣẹ ìjọba tó ní ṣe pẹ̀lú owó orí tàbí àwọn ojúṣe míì gbọ́dọ̀ ní nọ́mbà ìdánimọ̀ alága àjọ tó ń pa owó wọlé lábẹ́nú fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sì gbọ́dọ̀ buwọ́lu àṣẹ náà, bẹ́ẹ̀ sì ni àdírẹ́sì àjọ náà gbọ́dọ̀ wà lórí rẹ̀. Ó ní gbogbo àwọn nǹkan tí òun kà sílẹ̀ yìí ni kò sí nínú ìròyìn òfégè náà. Oyèládé rọ àwọn èèyàn ìlú láti kọ etí ọ̀gbìn sí ayédèrú ìròyìn náà nítorí pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí àwọn ẹgbẹ́ olóṣèlú alátakò ń dá ṣáájú ètò ìdìbò ọdún 2027 láti tàbùkù àwọn àṣeyọrí tí ìjọba Ṣèyí Mákindé ṣe láti ọdún 7 sẹ́yìn. Tuntun ti dé o. Báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN ti gbé òfin tuntun àtàwọn ìlànà mìíràn tó kàn ọ́ kalẹ̀ nípa àìrówógbà oníbàárà lẹ́yìn tó bá lo ẹ̀rọ ìpọwójáde ATM. Àjọ tó ń ṣe ìtanijí fáráàlú nílẹ̀ wa Nàìjíríà, National Orientation Agency NOA, ti kéde àwọn àlàkalẹ̀ tuntun tí báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN ṣe nípa bí àwọn ẹ̀rọ ATM yóò ṣe máa ṣiṣẹ́. Gẹ́gẹ́ bó ṣe sọ,
àṣẹ báńkì àpapọ̀ ilé wa CBN tuntun yìí borí gbogbo àwọn àṣẹ tí báńkì náà ti pa ṣáájú àsìkò yìí lórí bí ATM yóò ṣe máa ṣiṣẹ́ ní Nàìjíríà àti bí aráàlú yóò ṣe máa lò ó. Lára àwọn àlàkalẹ̀ náà ni iye àkókò tí báńkì kọ̀ọ̀kan gbọ́dọ̀ dá owó aráàlú tí ẹ̀rọ ATM wọn bá gbé mì padà àtàwọn nǹkan míì. Ọ̀rọ̀ náà tún kan iye ẹ̀rọ ATM tí báńkì gbọ́dọ̀ ní, ètò ààbò ẹ̀rọ ATM àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ̀nyí ni àwọn àlàkalẹ̀ tuntun ọ̀hún gẹ́gẹ́ bí àjọ NOA ṣe fi léde lójú òpó ayélujára Twitter rẹ̀. CBN ti pàṣẹ fún àwọn ilé ìfowópamọ́ láti ní ó kéré tán ẹ̀rọ ATM kan fún káàdì ATM ẹgbẹ̀rún 5 tí wọ́n bá pín. Wọ́n sì gbọ́dọ̀ ṣe èyí láàrin ọdún 3 péré. Àwọn báńkì gbọ́dọ̀ gbé ẹ̀rọ ATM sí ibi tí kò ní sí ewu fún aráàlú àti ibi tí ààbò yóò ti wà fún owó wọn. CBN ní ẹ̀rọ ATM kò gbọ́dọ̀ wà níwájú ilé kankan àyàfi tí wọ́n bá de ẹ̀rọ ATM náà mọ́lẹ̀ síbẹ̀. Báńkì kankan kò gbọ́dọ̀ lọ rí ẹ̀rọ ATM mọ́ ibì kankan láì kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ CBN. Gbogbo ìgbà tí ATM bá gbé owó oníbàárà jẹ, tí oníbàárà bá lo ATM tó jẹ́ ti báńkì rẹ̀, báńkì náà gbọ́dọ̀ dá owó oníbàárà ọ̀hún padà lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n já owó rẹ̀. Àmọ́ tí ẹ̀rọ ATM kò sì pọ owó náà jáde. Tí báńkì kò bá lè dá owó náà padà lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ojú ọjọ́ tí kò ṣe déédéé, wọ́n gbọ́dọ̀ dá owó ọ̀hún padà láàrin wákàtí 24 péré. Tí ìṣẹ̀lẹ̀ náà bá wáyé ní ATM tí kìí ṣe ti báńkì oníbàárà, báńkì ọ̀hún gbọ́dọ̀ dá owó náà padà ó pẹ́ jù láàrin wákàtí 48. Àmọ́ ṣá, wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti máa dá owó oníbàárà tí ẹ̀rọ wọn bá gbé jẹ padà lẹ́sẹ̀kẹsẹ̀. Ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé, gbogbo ẹ̀rọ ATM ló gbọ́dọ̀ ní kámẹ́rà tí yóò máa ka gbogbo ohun tí èèyàn bá ń ṣe níwájú rẹ̀ sílẹ̀. Èyí kan fífi owó ránṣẹ́, gbígba owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ náà gbọ́dọ̀ máa ya àwòrán àti fídíò ẹni tó bá ń lo ATM. Àwọn báńkì gbọ́dọ̀ máa pààrọ̀ àwọn kọ́kọ́rọ́ ẹ̀rọ ATM wọn lọ́dọọdún. Wọn kò sì gbọ́dọ̀ lo kọ́kọ́rọ́ kan ṣoṣo fún onírúurú ẹ̀rọ ATM. Gbogbo ẹ̀rọ ATM ló tún gbọ́dọ̀ ní ìmọ̀ ẹ̀rọ anti-skimming devices tí yóò máa dènà jìbìtì ṣíṣe lórí ẹ̀rọ ọ̀hún. Àjọ NOA sọ pé gbogbo ìgbà ni CBN yóò máa ṣàyẹ̀wò àwọn ẹ̀rọ ATM náà láti rí dájú pé àwọn báńkì ń tẹ̀lé àṣẹ tó pa. Ó fi kún pé àwọn báńkì gbọ́dọ̀ máa jábọ̀ fún báńkì àpapọ̀ ilé wa CBN lóṣooṣù nípa bí iṣẹ́ ṣe ń lọ lórí ẹ̀rọ ATM wọn kó tó di ọjọ́ 5 oṣooṣù. Èyíkéyìí báńkì tó bá tàpá sí àṣẹ tuntun yìí yóò fojú winá òfin CBN. Gómìnà ìpínlẹ̀ Niger gbé mílíọ̀nù kan náírà $1 million kalẹ̀ fún ọ̀kọ̀ọ̀kan ìdílé àwọn olùfarakásá tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ táǹkà epo tó gbaná jẹ. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago ti kéde gbígbé mílíọ̀nù kan náírà $1 million kalẹ̀ fún ọ̀kọ̀ọ̀kan ìdílé àwọn olóògbé àti 500,000 naira fún àwọn olùfarakásá tó farapa nínú ìjàmbá ọkọ̀ táǹkà epo tó gbaná jẹ ní Esa níjọba ìbílẹ̀ Kacha. Bago ló kéde ọ̀rọ̀ náà lọ́jọ́bọ̀ Thursday lásìkò àbẹ̀wò ìbánikẹ́dùn sílùú tí àwọn èèyàn ti forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá níbi tó ti fojú gan ni ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, tó sì pàdé pọ̀ pẹ̀lú àwọn adarí agbègbè àti àwọn olùgbé ìlú. Èyí jẹyọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ akọ̀wé àgbà fétò ìròyìn gómìnà Bọ́lọ́jì Ibrahim lálẹ́ ọjọ́bọ̀ Thursday. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú náà ló wáyé ní déédéé aago 4:15 lọ́jọ́ ìṣẹ́gun Tuesday nígbà tí iná ṣẹ́yọ tó sì borí àwọn olùgbé ìlú tó lọ gbọ́n epo níbi ọkọ̀ táǹkà epo tó ṣubú lulẹ̀ náà lójú ọ̀nà Bíìdá Bádégì Agéì. Ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Niger, Abdullahi Hera, fìdí rẹ̀ múlẹ̀ pé 42 àwọn èèyàn ló ti dágbére fáyé látàrí ìbúgbàmù ọkọ̀ táǹkà tó gbaná jẹ ọ̀hún. Hera, ẹni tó ń sọ̀rọ̀ lórí ìkànnì amóhùnmáwòrán Arise News, sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú náà kò sẹ́yìn ojú ọ̀nà tí kò dára àti bí gbogbo ẹ̀ ṣe gbóná lálaalá. Ó ní èyí náà kún ohun tó ṣokùnfà ìjàmbá náà. Hera sọ wípé èèyàn 42 ló jáde láyé nígbà tí 52 àwọn èèyàn míì sì farapa. Ẹni tó ń fi àìdùnnú ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà, gómìnà gba àdúrà àlàáfíà pípé ìwòsàn fún àwọn olùfarakásá tó ń gba ìtọ́jú lọ́gbà ilé ìwòsàn ní Bíìdá àti Àbújá. Gómìnà kọ̀rọ̀ ojú sí àwọn olùgbé ìlú tó
sáré lọ gbọ́n epo níbi tí táǹkà epo ti ṣubú lulẹ̀. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ewu àti ìwà ọ̀daràn gbáà. Wọ́n bá àwọn mọ̀lẹ́bí àwọn olùfarakásá tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn. Wọ́n sọ̀rọ̀ àlàáfíà sọ́kàn wọn. Ó ṣèkìlọ̀ pé ohun tó burú gbáà ló jẹ́ kí ọkọ̀ ṣubú lulẹ̀ káwọn olùgbé ìlú gbé ike àbọ̀ lọ sídìí ọkọ̀ táǹkà epo tó ṣubú ọ̀hún láti gbọn epo. Gómìnà ní ìwà olè gbáà ni àwọn ò sì ní fààyè gba irú ìwà bẹ́ẹ̀. Báago tún kéde gbígbé mílíọ̀nù kan náírà $1 million kalẹ̀ fún ọ̀kọ̀ọ̀kan ìdílé àwọn olùfarakásá tó dolóògbé àti $500,000 fún ọ̀kọ̀ọ̀kan àwọn olùfarakásá tó farapa tó ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ojú ọ̀nà tí kò dára tó ṣokùnfà ìjàmbá burúkú náà, ó pàrọwà fún àwọn olùgbé ìlú láti hùwà gẹ́gẹ́ bí ọmọlúàbí kí wọ́n sì ṣèrànwọ́ láti dóòlà ẹ̀mí lásìkò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì dípò fífi ẹ̀mí ara wọn sínú ewu. Gómìnà ìpínlẹ̀ jẹ́ kó di mímọ̀ pé gbajúgbajà oníṣòwò ní Aliko Dangote ti ṣèlérí láti ṣe àtúnṣe ojú ọ̀nà Mọ́kúá sí Lambata tí iṣẹ́ náà yóò sì bẹ̀rẹ̀ láìpẹ́. Àtẹ̀jáde náà tún fi kún pé ìjọba ìpínlẹ̀ yóò kọ́ ilé ìtọ́jú tuntun Primary Health Care Center sí ESA lójúnà láti mójútó ètò ìlera wọn. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan láṣẹ Ìlédùà. Ààrẹ Tinubu yan Ọ̀gágun Olúyẹdé gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tuntun láti rọ́pò Ọ̀gágun Musa bí ààrẹ tún ṣe yọ àwọn olórí òṣìṣẹ́ míì náà kúrò nípò. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti yan Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé láti rọ́pò Ọ̀gágun Christopher Musa gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tuntun. Ààrẹ Bọ́lá Tinubu ti mú àtúntò bá ipò olórí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ológun nípa rírọ́pò Ọ̀gágun Christopher Musa pẹ̀lú Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà. Ààrẹ tún yan Ọ̀gágun W. Shaibu gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí ilẹ̀, igbákejì Ọ̀gágun ọmọ ogun ojú òfurufú SK Aneke gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ojú òfurufú, nígbà tí Rear Admiral Abbas sì jẹ́ olórí òṣìṣẹ́ ọmọ ogun orí omi tuntun. A ó rántí pé ọdún tó kọjá ni wọ́n yan Olúyẹdé gẹ́gẹ́ bí adelé olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun láti rọ́pò olóògbé Ọ̀gágun Taoreed Abiodun Lagbaja. Àtúntò ọ̀hún ló jẹ́ kíkéde nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ fétò ìròyìn àti ìbáràlú sọ̀rọ̀ Sunday Dare lọ́jọ́ Ẹtì Friday. Ó sọ wípé ìgbésẹ̀ yìí jẹ́ ìtẹ̀síwájú ìgbìyànjú ìjọba àpapọ̀ láti mú ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà gbópọn sí i. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà apàṣẹ wà fún ikọ̀ ológun mọrírì dúpẹ́ lọ́wọ́ olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tó ń fi ipò sílẹ̀ Ọ̀gágun Christopher Musa àti àwọn olórí òṣìṣẹ́ míì fún iṣẹ́ ìsìn ìjẹ́ olótìtọ́ wọn àti ìfarajìn wọn gẹ́gẹ́ bí àdarí. Ààrẹ gba olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa tuntun tó ṣẹ̀ṣẹ̀ yàn lámọ̀ràn láti dá ìgbẹ́kẹ̀lé tó ní nínú wọn láre fún ìtẹ̀síwájú ṣíṣe iṣẹ́ wọn bí iṣẹ́ lọ́nà àmọ̀dájú sáká, wíwà lójúlalákànfin sọrí àti jíjẹ́ olùdarí tó máa gbé iléeṣẹ́ ológun ilẹ̀ wa lárugẹ. Àtẹ̀jáde náà fi kún pé àwọn ìyànsípò náà bẹ̀rẹ̀ ní kíámọ́sá láì fàsìkò ṣòfò. Ọ̀gágun Olúyẹdé, ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tuntun, ló di ọ́fíìsì mú gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí ilẹ̀ tuntun lóṣù kejìlá ọdún 2024 tó kọjá lọ lẹ́yìn ikú Ọ̀gágun Taoreed Abiodun Lagbaja. Ìfúra lóògùn àgbà, ẹ ṣọ́ra o. Ọtí ṣòro láti mu ní Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè kan báyìí o. Kẹ́míkà methanol ni wọ́n ń pòpọ̀. Ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì UK ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fáwọn aráàlú. Iléeṣẹ́ ìjọba UK tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti fi Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè méje míì sára àwọn orílẹ̀-èdè tó kìlọ̀ pé àwọn èèyàn ti ń da kẹ́míkà methanol pọ̀ mọ́ ọtí tí wọ́n ń tà fún aráàlú. Ecuador, Japan, Kenya, Mexico, Peru, Russia àti Uganda làwọn orílẹ̀-èdè méje míì ọ̀hún. Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè méje yìí ní iléeṣẹ́ ìjọba UK tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti kìlọ̀ fáwọn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì tó bá ń rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè láti ṣọ́ra torí irú ọtí báyìí. Orílẹ̀-èdè Thailand, Cambodia, Indonesia, Turkey, Costa Rica, Laos,
Vietnam àti Fiji ní iléeṣẹ́ ìjọba náà ti kọ́kọ́ ṣe ìkìlọ̀ fáwọn ọmọ UK lé lórí tẹ́lẹ̀. Ìkìlọ̀ yìí kò sẹ̀yìn àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sáwọn arìnrìn-àjò 6 kan tí wọ́n kú lọ́dún tó kọjá lórílẹ̀‐èdè Laos. Iléeṣẹ́ ìjọba UK náà gba àwọn arìnrìn-àjò tó ń lọ sílùú òkèrè láti UK lámọ̀ràn wípé kí wọ́n ṣàkíyèsí àwọn àpẹẹrẹ tí ẹni tó bá ti mu ọtí tí wọ́n bá da kẹ́míkà májèlé methanol pọ̀ mọ́, bíi kí ojú èèyàn máa sú tàbí kí ọkàn èèyàn dàrú. Àwọn àpẹẹrẹ míì ni pé irú ẹni tó bá mu ọtí yìí lè ṣàìsàn tàbí kí ó kú gan. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè kò sọ ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè 8 náà tó ní í ṣe pẹ̀lú kẹ́míkà methanol. Àmọ́ Morgan tó rìnrìn àjò lọ sí Japan láìpẹ́ yìí ṣàlàyé pé ìrírí òun láwọn ilé ọtí níbẹ̀ fi hàn pé ọ̀pọ̀ arìnrìn-àjò ni kò mọ ewu tó wà nínú mímu ọtí tí wọ́n da kẹ́míkà methanol pọ̀ mọ́. Wọ́n máa ń sábà sọ pé wàá mu ọtí díẹ̀ pẹ̀lú àwọn lọ́fẹ̀ẹ́. Tequila wà, vodka náà wà. Ó ní kónítàn má ṣe gbà sí wọn lẹ́nu torí ó léwu gan ni. Morgan sọ wípé ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò afẹ́ ló mu ọtí yìí láì mọ ibi tí ìgò rẹ̀ ti ń wá. Lóṣù tó kọjá ni àwọn ẹbí àwọn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì tó kú àtàwọn tí wọ́n ṣèṣe látàrí ọtí tí wọ́n da kẹ́míkà methanol pọ̀ mọ́ tí wọ́n mu nílẹ̀ òkèèrè ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn aṣòfin ilẹ̀ Gẹ̀ẹ́sì àtàwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka iléeṣẹ́ tó ń rí sí lílọ sókè sódò. Callum McDonald lára irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn tó ṣàìsàn nítorí kẹ́míkà methanol tí wọ́n dà mọ́ ọtí tó mu ní Laos, èyí tó jẹ́ kó pàdánù ìríran rẹ̀. Ọmọ ọdún 23 náà láti Sunbury-on-Thames sọ pé ó ṣe pàtàkì fáwọn èèyàn láti mọ ewu tó wà níbẹ̀. Ó ní ká ní pé òun ti mọ̀ nípa ewu tó wà nínú mímu ọtí tí wọ́n da kẹ́míkà methanol pọ̀ mọ́ tẹ́lẹ̀ ni òun kò bá ti di ẹni tí kò ríran mọ́ báyìí lónìí. Ọ̀gbẹ́ni Amis Flacona tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ṣàlàyé pé kẹ́míkà methanol lè pa èèyàn. Ó ṣòro láti mọ ọtí tí wọ́n bá da kẹ́míkà methanol pọ̀ mọ́. Àwọn àpẹẹrẹ tí èèyàn kọ́kọ́ máa ń rí farajọ kí ọtí máa pa èèyàn. Ọwọ́ tí máa ń bọ́ sórí káwọn arìnrìn-àjò tó mọ̀ pé nǹkan tí wọ́n mú léwu fún àgọ́ ara wọn. Èmi fúnra mi ni mo máa ṣe agbẹjọ́rò ara mi. Nnamdi Kanu dá àwọn agbẹjọ́rò rẹ̀ nù lẹ́yìn tó dárúkọ Sanwó-Olú, Malami àtàwọn míì gẹ́gẹ́ bí ẹlẹ́rìí rẹ̀ nílé ẹjọ́. Adarí fẹ́gbẹ́ ikọ̀ IPOB tó ń jìjàgbara fún òmìnira ilẹ̀ Biafra, Nnamdi Kanu, ti jáwé lọ gbélé ẹ̀ fún gbogbo àwọn agbẹjọ́rò rẹ̀. Ó sì ti kéde pé òun fúnra òun lòun máa ṣojú ara òun níwájú adájọ́. Kanu ló sọ̀rọ̀ náà nílé ẹjọ́ lásìkò ìgbẹ́jọ́ ẹ̀sùn ìgbésùnmọ̀mí tí ìjọba àpapọ̀ Nàìjíríà fi kàn án. Bí ìgbẹ́jọ́ rẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ lójú méjèèjì báyìí, olórí àwọn agbẹjọ́rò rẹ̀ Kanu Agabi San kéde pé òun kò ní ṣojú rẹ̀ mọ́. Agabi ní yàtọ̀ sí òun, àwọn àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò míì bíi Onyechi Ikpeazu, Emeka Etiaba, Nogbe Mela Audu, Paul Erokoro, Nchema Njoku àtàwọn míì ló ń dẹ̀yìn lẹ́yìn Kanu. Adájọ́ tó ń gbọ́ ẹjọ́ ọ̀hún, James Omotosho, ní òun ti gba ẹ̀bẹ̀ àwọn agbẹjọ́rò náà wọlé. Nígbà tí adájọ́ béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ni agbẹjọ́rò rẹ̀ báyìí, Kanu dá lóhùn pé òun fúnra òun lòun máa ṣe agbẹjọ́rò ara òun. Lẹ́yìn náà ni adájọ́ ọ̀hún pàṣẹ fún gbogbo àwọn agbẹjọ́rò rẹ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò àgbà SAN kí wọ́n fi yàrá ilé ẹjọ́ náà sílẹ̀. A ó rántí pé ṣáájú ni ìjọba Nàìjíríà ti kọ́kọ́ pe ẹlẹ́rìí 5 láti tako Kanu tí gbogbo wọn sì jẹ́ òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Lára wọn làwọn tó kọ́kọ́ fi páńpẹ́ òfin mú lọ́dún 2015 tó fi mọ́ àwọn tó ṣèwádìí ipa tó kó nínú ìwọ́de EndSARS tó wáyé lọ́dún 2020. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Kanu ti pe àwọn olóṣèlú àtàwọn olórí kan ní Nàìjíríà gẹ́gẹ́ bí ẹlẹ́rìí òun nínú ìgbẹ́jọ́ rẹ̀ tó ń lọ lọ́wọ́. Lára àwọn tí Kanu ní wọn yóò wá rojọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí níwájú adájọ́ ni adájọ́ àgbà nílẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Abubakar Malami, olórí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà tẹ́lẹ̀ Tukur Buratai, mínísítà ètò ààbò tẹ́lẹ̀ Theophilus Danjuma, gómìnà ìpínlẹ̀ Èkó àti Imo Babájídé Sanwó-Olú àti Hope Uzodinma, yàtọ̀ sí àwọn míì. Nígbà tí akọ̀ròyìn béèrè lọ́wọ́ agbẹjọ́rò rẹ̀ èrèdí tó fi dárúkọ àwọn èèyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, ó ní Kanu ṣe bẹ́ẹ̀ nítorí ẹjọ́ náà kan àwọn èèyàn ọ̀hún, orúkọ wọn sì ti jáde lásìkò tí ẹjọ́ náà bẹ̀rẹ̀. Fún àpẹẹrẹ,
agbẹjọ́rò náà tí kò fẹ́ kán dárúkọ òun sọ pé Abubakar Malami ti fi àkókò ìgbà kan kọ̀wé sí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti rí i pé wọ́n ṣe òfin tòótọ́ Kanu. Gẹ́gẹ́ bó ṣe wí, Buratai ni olórí iléeṣẹ́ ọmọ ogun lọ́dún 2017 tí àwọn sọ́jà kan ya bo ilé Kanu tó wà ní Afaraoku nílùú Umuahia, ìpínlẹ̀ Abia. Èyí tó mú kó na papabura lẹ́yìn bẹ́ẹ̀lì tí ilé-ẹjọ́ fún un ṣáájú àsìkò náà. Olórí Olúwaṣìndára Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.